dámùl haid bó ṣe máa ń rí ni wípé ní kò ní pupa tán yẹ́nyẹ́n kò sì ní dúdú kọ́lọ̀ méjì yẹn yóò wà níbẹ̀ tó já sí pé ní yóò tíìkì dáadáa ẹ bá ń wo ẹ mọ̀ pé ní ṣe pupa ni ẹ bá tún wò ẹ tún mọ̀ wípé ní ṣe dúdú ni tó já sí pé ní bí ó ṣe rí nìyẹn ẹ̀gbin lòun náà bí ó ṣe gbajúmọ̀ tá bá rí ẹnìkan tó ní tóbìnrin bá ṣe nǹkan oṣù bóyá kó máa kírun àbí kó máa gbààwẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ajá sí wípé ní kò gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run bá yé bẹ́ẹ̀ ni wípé Ọlọ́run bá ti sọ náà Al-Qur'an Suratul Baqarah pé ní yas'alunaka anil mahid qul huwa hadha fa'tazilu an-nisaa fil mahid wọ́n bọ̀ wá bí wà níbi ilé rẹ̀ sallallahu alaihi wasallam nípa náà pé ní ẹ̀jẹ̀ nǹkan oṣù sọ fún wọn wípé ní hadha ó dáwọn afọ́ ní fíkìw owó mọ̀ tún wípé ní ìnira ni kìí sì ìnira nìkan hadha ìdọ̀tí ni hadha èèwọ̀ ni hadha ẹ̀gbin ni najisun àtúbẹ̀ kò wọ́n ní fa'tazilu an-nisaa ẹ yẹra fáwọn obìnrin ìyẹn ni ìtumọ̀ yẹra yẹn ni wípé ní ẹ má bá wọn ní àjọṣepọ̀ kìí ṣe pé ní kẹ́ ẹ má fara rora kìí ṣe kí ẹ má dáná fún yín kìí ṣe pé ní kí ẹ má ṣeré pa gan ẹ lè ṣeré pa ṣùgbọ́n ẹ sì kí ni ẹ jìnnà sí ìmọ̀ bá wọn ní àjọṣepọ̀. náà wọ́n ní jahati imra'atu ila nabiyyi sallallahu alayhi wa sallam arábìnrin kan ló bá nàbí wa Muhammad ní ọjọ́ kan ọlọ́run kí ó bá sìkẹ́ àti kẹfà nàbí wa Muhammad faqalat wọ́n sọ arábìnrin táwọn wí náà ni Asma bintu Abi Bakr tó jẹ́ ẹ̀gbọ́n fún ìyànlá wa Aisha radiyallahu ta'ala anhuma Asma ẹ̀gbọ́n ìyànlá wa Aisha ni ọmọ Abubakar méjì olówó bá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní òjíṣẹ́ ọlọ́run bá ihdana yusibu thawbaha min dammil hayd káàtì ẹ̀ ní ọ̀kan lára àwa obìnrin àwọn tá a jẹ́ obìnrin tí ẹ̀jẹ̀ ń tá ń pè ní ẹ̀jẹ̀ nǹkan oṣù ẹ̀jẹ̀ aládàá obìnrin tó bá ṣe kíni tó bá yí aṣọ wa káyífà nasna àbí káyífà tasna bóò ni irú ẹni bẹ́ẹ̀ yóò ti ṣe faqala Ànábì wa sallallahu alaihi wasallam pé ní tahuttuhu irú ẹni bẹ́ẹ̀ tí ó kọ́kọ́ ṣẹlẹ̀ ní pé ní tó wá ti gbé ní ẹ̀jẹ̀ yẹn wà lára aṣọ rẹ̀ yàtọ̀ sí ẹni pé ní kì í sọ̀rọ̀ wíwẹ̀ gan là ń sọ yìí ó yí aṣọ téèyàn wọ̀ tóbìnrin wọ̀ ẹ̀jẹ̀ yẹn yí tí yóò sọnù ni kò ní sọnù tí yóò máa wọ̀ràn ni kò ní wọ̀ràn wọn ní Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ànábì yóò gbé ní tahuttuhu irú ẹni bẹ́ẹ̀ kò sí kí ni kọ́ wá kíní kan kò sí kí ni kò fi há kó wá kíní kan látara hatta irú ẹni bẹ́ẹ̀ kò sí kí ni kó wá kíní kan kó fi há thumma taqrusuhu bil ma' lẹ́yìn náà kó wá sí kí ni kó wá wọn omi sí àbí kó fomi ó sáwọn omi sí kó fomi rín ó lè mọ́ ju gbogbo ẹ̀ sínú omi o ojú ibi tí ẹ̀jẹ̀ wà nìkan l'Ànábì ń sọ sallallahu alaihi wasallam ìyẹn lè fọ gbogbo ẹ̀ àmọ́ mẹ́tọ̀dù yìí l'Ànábì fún ẹni náà pé ni ó kọ́kọ́ wá bóyá bí igi kan àbí ọ̀bẹ kan kó fi ha ibi tí ẹ̀jẹ̀ yẹn ṣe kí ni tí ẹ̀jẹ̀ yẹn lẹ̀ mọ́ lẹ́yìn tó bá ti wá ipò wọn ha dáadáa tẹ́jẹ̀ yẹn tí ò tí kì í lẹ̀ mọ́ kó wá wọ́n omi sí wọ́n omi sí yẹn kó ṣe kí ni ó fọ ibẹ̀ nù náà ni ò kí n ṣe pé ó kàn wọ́n omi sí lásán ó fọ ibẹ̀ nù tó yẹ pé omi lásán lè fọ kó fọ ibẹ̀ nù tó yẹ pé yóò fọ títí kó fọ ibẹ̀ nù láì fọ gbogbo aṣọ yẹn nù summa tandahu lẹ́yìn náà kó wá ṣe kí ni kó wá yíyan látara nadaha kó yíyan bá ṣe máa yíyan aṣọ apàṣọ táwọn tí yóò yíyan pé kó mi fi kó lára rẹ̀ summa tusalli fi Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ànábì ní ìwé ẹni bẹ́ẹ̀ kó lọ fi kírun bẹ́ẹ̀. àgbẹ̀ tí a bá yín aṣọ kò ní gbẹ ó ní kó sì lọ fi kírun bẹ́ẹ̀ bí ó sì ti gbẹ yẹn náà the same thing náà lè applicable sí màníyù tá a bá débẹ̀